Ẹ̀yin ènìyàn ilé ìwò lẹ ṣiṣẹ́ àlàáfíà ní ìwà gbogbo lé ń kọ́. Ìyá gist tèni wọ́n ní ṣọ́ọ̀bù Queen Naomi wípé àwọn èèyàn kan wọ́n lọ jà o. Wọ́n ní wọ́n dẹ̀ go with a lot of fabrics tó jẹ́ pé owó yẹn pọ̀ díẹ̀. Wọ́n ní Queen Naomi dáhùn, wọ́n ní kábíyèsí sáré lọ sí Lekki láti lọ rí Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sórí gist tèni ṣàlàáfíà ní ẹwà gbogbo lé ń kọ́. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́la yín a máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Queen Naomi, mo sorry o fún nǹkan tó ṣẹlẹ̀ sí yín yìí. Ọlọ́run Elédùmarè á fi ọ̀pọ̀, á fi rọ́pò. Gbogbo àwọn tó dẹ̀ wọ inú ṣọ́ọ̀bù yín tán kó ẹrù yín lọ, tán já ibẹ̀. Ọlọ́run á fi ojú wọn gbolẹ̀. Ẹ máa rí wọn mú òfin, á mú wọn dè. Ní agbára Ọlọ́run àṣírí wọn máa tú. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní kábíyèsí sọ fún wọn pé kán má mikàn. Wípé nǹkan tó ju ti tẹ́lẹ̀ lọ làwọn máa ṣe fún wọn. Bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní pé wọ́n lọ raid fabric store Queen Naomi tó wà ní Lekki o. Wípé wọ́n kó ọjà worth of millions, wọ́n kó lọ. Ẹ̀yin èèyàn ilé, èyí yìí kò ń ṣe nǹkan tó dáa rárá. Wọ́n ní Queen Naomi wà down. Wípé ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ fabric store yẹn $10,000 ni wọ́n fi bẹ̀rẹ̀. Wípé àwọn material yẹn dẹ̀ ní, they are very expensive. Wípé báwo ni àkọ́ṣe dé shop lọ́jọ́ kan tó yẹ pé ìgbà tó bá máa fi dé bẹ̀, gbogbo glass shop náà ti fọ́ tán. Tó jẹ́ pé ó kàn wà open. Kì í ṣe nǹkan tó easy pẹ̀lú bí wọ́n ṣe lọ break shop Queen Naomi. Ẹ mọ̀ pé tí èèyàn bá fi gbogbo ara ṣiṣẹ́, ó máa ń ká èèyàn lára tí irú nǹkan báyẹn tí ó bá já sí pé ìfàsẹ́yìn díẹ̀ wà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé nǹkan tí Queen Naomi bá lọ́wọ́ sí, wọ́n máa ń fẹ́ ṣe àṣeyọrí lórí ẹ̀. Nítorí ẹ ni kábíyèsí fi ní kán má worry o. Àwọn máa make sure pé ìlọ́po ìlọ́po ti tẹ́lẹ̀ ni wọ́n máa rí gbà. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi wọn like kán máa ní kábíyèsí lára. Ṣùgbọ́n wọ́n nígbà tí kábíyèsí dé Lekki, wọ́n ní ṣe ni Queen Naomi tó bẹ̀rẹ̀ sí kí. Wọ́n ní kábíyèsí kọ́dọ̀ wọn, kábíyèsí bá wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ pé kó calm down, kó má worry, kó má sọkún mọ́. Wípé nǹkan tó ju yẹn lọ làwọn máa ṣe, làwọn máa ṣe fún wọn. Queen Naomi dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Kábíyèsí ẹ ṣé, Ọlọ́run á rán yín lọ́wọ́, ẹ bá mi tù wọ́n nínú o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tó ti lọ, èyí tó ti lọ lágbára Ọlọ́run, ìlọ́po ìlọ́po ẹ̀ ni Ọlọ́run máa fi rọ́pò. Wọ́n ní kábíyèsí ní àwọn tó ṣiṣẹ́ yìí o, wọn ò lè kọjá inú palace àwọn o. Wípé because àjẹ́ ké lànà, ọmọ kú léèní, ta ni ò mọ̀ pé àjẹ́ ló pọ̀ ọmọ jẹ. Wípé ó ṣe jẹ́ pé time tí àwọn sọ fún àwọn olórí pé àwọn ban wọn for 1 month ni wọ́n wá lọ raid shop Queen Naomi. So wọ́n ní definitely ẹni tó mọ̀ ń pa ọ̀rọ̀ bí wọ́n ṣe lọ já shop yẹn, inú palace yẹn ló wà. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan tó easy rárá. But àwa mọ̀ pé ní agbára Ọlọ́run, Ọlọ́run àwọn amófinró ó máa tẹ irú ẹni bẹ́ẹ̀. Queen Naomi ẹ má worry, Ọlọ́run máa fi ìlọ́po ìlọ́po dì ní agbára Ọlọ́run. Yàtọ̀ sí yẹn, nígbà tí Queen Naomi bẹ̀rẹ̀ fabric business yìí, wọ́n bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ, ibi kékeré ni. Wọ́n dẹ̀ rọra ń ṣe díẹ̀ 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 kó tó wá di pé ó wá di nǹkan ńlá. Ṣé ẹ mọ̀ tó yẹ pé àwọn gan, ó ń yà wọ́n lẹ́nu pé ìwọ Ọlọ́run ó máa ṣe ohun èyí fún mi o. So kò sí ẹni tí inú ẹ̀ ò ní bàjẹ́ tí irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ sí. Ní agbára Ọlọ́run,
Ọlọ́run á dùn yín nínú. Ẹ ṣé kábíyèsí, God Almighty will bless you. Ẹ bá mi console Queen Naomi Ògèdè ṣe nǹkan tó bá yẹ kí ẹ ṣe. Gbogbo etí tí ó fi tẹ́ ń gbọ́ mi nílé, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. God bless you. Please share this video, like and subscribe. God bless you all.